train bó ṣe rán lọ nísìn. Right? Ara tí à ń pè ní development kò yẹ nísìn, kò síbi tí o lè máa gbé tí services bá ti wà tó lè connect èèyàn débẹ̀. Ìwọ náà máa wò nísìn pé n tí Koiki ń sọ make sense lóòótọ́, n tí Koiki ń sọ, because èèyàn lè máa gbé ní Ondo state kó tẹ̀ máa wá sí Èkó gan kó tún padà lọ ní the same day, tí kò ń ṣe pé ẹ máa pẹ́ sórí títì o, títì tí Fúlàní máa kidnap yín tó máa jí yín gbé. Àbọ̀rọ̀ mi ò yẹ nísìn, wọn náà wo bí track yẹn. So now ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló máa jáde lára train yìí. Ọ̀tọ̀ làwọn tó jẹ́ engineer tó máa maintain ẹ̀, ọ̀tọ̀ ni driver, ọ̀tọ̀ làwọn tó máa maintain track ló ń rí yẹn, kò yẹ nísìn track tí train yẹn máa gùn. But irọ́ tí wọ́n ti pa fún yín pé development máa wáyé for 61 years, wọ́n mú development wá. Àbọ̀rọ̀ mi ò yẹ nísìn, they keep telling you lies. So ìwọ náà máa wò how many cars ni train yìí. I think it's about almost afẹ́ tó mẹ́wàá. Ẹ jẹ́ ká kà, ìkan nìyẹn níwájú 1 2 3 4 5 6 7 8 afẹ́ tó mẹ́wàá. Ìyẹn tá bá ń sọ pé track ó mì pé láti ibìkan débìkan òun lẹ́yọ kan. So tó bá wò lọ nísìn, méjì ló wà níwájú, ìkan nìyẹn níbi tí driver wà, eléyìí ní kẹta. Àbọ̀rọ̀ mi ò yẹ nísìn, so ìkẹta lélẹ̀. O wá imagine gbogbo àwọn tó bá wá lọ sí university tó bá ti lọ ṣe tán, wà wá máa ṣiṣẹ́ ní track, ẹlòmíà ṣiṣẹ́ as an engineer, ẹlòmíà wà ní depot. Ẹ jẹ́ ká kúrò Nàìjíríà ń ṣe ti tọ̀dọ̀ tí wa. Koiki Media, bringing the world closer to your doorstep. Ṣé o rí pé ó ti ń lọ nísìn? So ó di mẹ́ta, ó di mẹ́rin lélẹ̀, ó di márùn-ún, ó di mẹ́fà, ó di méje, ó di mẹ́jọ, ó di mẹ́sàn-án, ó di mẹ́wàá, ó di 11, 12. So that means pé 12 ni train tó ń lọ yẹn. Koiki Media.